àròkò tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Sinimá ńláta wíde ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kun òde kalẹ̀ wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀bọ̀ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀ ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbede méjì yọ gbogbo apalo gángan lajagun ta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọ kọjá àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná bara wuta òjò palami ọkà yọ làálà ibi tó ti ríru agbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta. It's a blockbuster written and produced by Adeoye Abefe Awikonko, directed by Seun Akisanya Correct Man, packaged by Mary Akiola, starring Sanusi Isiakapa, Kabiru Adeyinka Arinaja, Rafni, Dele Fagboyo, Adewale Alebiosu, Ọláìdé Ajani Atoribewu, Tamatiye, Elejigbo, Abeni Ero, Adeoye Abefe Awikonko fúnra ẹ̀, Mary Akiola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní Ajagun ta, subtitled in English, tragic comedy ni, bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. Sinimá titun Ajagun ta now showing on YouTube. Ẹ click sórí Awikonko TV kẹrin ìrànwọ́. Ajagun ta ni o, àwòtún ló ní ẹgbà bẹ́ẹ̀. Ǹjẹ́ kẹ́ni mi ò máa dó fọ́tílé? Òtítà lé ni mi ò máa rẹrù mọ́ sọ. Ayére ni mi ò máa yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù. Èyí tó ń fún pé bí ẹgbòó ní iye ọmọ yẹnuyẹnu àkàndọ́ra okòǹkòǹ ló kọ́ tèmi àjàó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe baba ńlá baba ọlọ́rọ̀ lè ṣàtúnṣe bọ́ bá wù ú. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbi tá a lára dé tá a ta ẹkàn dé níbikíbi táfẹ́fẹ́ kínní yìí ń fẹ́ dé. Mo kí wa pé a kú ìsinmi òní ìsinmi ayọ̀ ìsinmi ìgbéga ìsinmi àánú ìsinmi ìfọ̀kànbalẹ̀ nìyọ́ jẹ́ fún gbogbo wa. Bákan náà bá a ṣe múra sí ọ̀la mo gbàdúrà wípé oko wa jẹ wa tá a máa lọ Ọlọ́run ní já pàdé tí ó jẹ wá ń bẹ̀ láṣẹ Èdùmàrè. Àkàndá kí ni mo rí tí mo fẹ́ sọ kí ni mo rí tí mo ní kí n bá yín sọ. Lánàá ni mo rí fọ́nrán kan èèyàn kan kọ́ ló fi sọwọ́ èèyàn méjì kọ́ wọ́n lé lógún tí wọ́n ṣáà fi ń sọwọ́ sí mi wọ́n ṣe fi ń sọwọ́ sí mi bẹ́ẹ̀ ni mò ń gbá sẹ́gbẹ́ kan. Mo wá ní tó àwọn tó tiẹ̀ ń fi kíní ìsọwọ́ sí mi kíní bẹ́ẹ̀ tán fẹ́ kí n rí. Mo wá rí ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú bàbá wa kan tí wọ́n pera wọn ní ọmọ Aláàfin àti kan nínú àwọn bírọ́dà wa Àgbàlẹ́tù. Àgbàlẹ́tù ló ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Bàbá ta wí ọ̀hún nínú ọ̀rọ̀ wọn ni mo ti wá rí táwọn èèyàn fẹ́ kí n wò. Bàbá ta wí tán bá ń pè èèyàn ló ń pìtàn bàbá yìí ló ń purọ́ torí wípé irọ́ dùn lẹ́nu ẹ̀ mọ́ránmọ́rán ó lágbèkalẹ̀ irọ́ dáadáa wọ́n yan nàná irọ́ dáadáa wọ́n pọn lẹ́gbìnrin but unfortunately àkó tí wọ́n wá sí ó jẹ́ àkó tó ju gbogbo ọmọ Yorùbá ti là. Ìpele lásán àlùbọ́sà ètò lọ́mọ yan gan gbogbo nǹkan ló wà ní sísẹ̀ntẹ̀lé kó tó di pé máa sọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ wípé Awikonko tún dé o. Àkọ́kọ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláwùrábí ọba tó dá mi sí tó dá yín sí tá a fi rọ́jọ́ ìsinmi míì. Ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n kí bírọ́dà mi Àgbàlẹ́tù torí wọ́n yọ lò nínú fọ́nrán ẹ̀. Mo ti kọ́kọ́ gbààyè mo sì ti gbàṣẹ kó tó di pé n ó lò fọ́nrán ẹ̀ iṣẹ́ ẹlẹ́ni ni òun ló ní nǹkan òun ló ṣe wàhálà. So látàrí èyí kì í ṣe pé kákan mọ yọ ṣe oníṣẹ́ lò fòròfòrò. Àgbàlẹ́tù may God bless you. Now n fẹ́ gbà kókó yín n fẹ́ dá yín lágara mo fẹ́ ká kọ́kọ́ wo fídíò yẹn kẹ́ ẹ wo ń tó ṣẹlẹ̀ kẹ́ ẹ tó wá mọ̀ ńgbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀dọ̀ tèmi. Mo kí gbogbo ọmọ Yorùbá ẹ kú kalẹ̀. God bless you.
ká tiẹ̀ tó wọnú ìtàn lọ tó mọ̀ pé ìtàn lẹ́ fi ṣèdáhùn sí àwọn ìbéèrè mi mo fẹ́ mọ̀ àwọn kan máa ń sọ pé nígbà tí Aláàfin tó jẹ́ emperor tí wọ́n gba ilẹ̀ láti gbogbo agbègbè yìí Ọ̀yọ́lé tó fi dé Dàòmẹ́ wípé ìgbà yẹn wípé àsìkò tá a wà yìí Aláàfin jọba lé Ọ̀yọ́ lórí Ọ̀yọ́ Àtìbà Ọọ̀ni jọba gbogbo ìṣèjọba Ọọ̀ni ò kọjá Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọba pé agbègbè wọn ni kí wọ́n mójútó ṣé a sì lè máa rìgáàdì àwọn ọba bá a ṣe ń rìgáàdì wọn nígbà àtijọ́ àbí ìgbà tí yí padà lóòótọ́. ó ṣeun Délé ìgbà ò yí padà àwọn èèyàn inú ẹ̀ là ń yí ìgbà padà. ní ìgbà àtijọ́ tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe ìjọba kan Gẹ̀ẹ́sì ó tó dé àwọn Gẹ̀ẹ́sì ń pe kinní kan ní culture and tradition lórí culture and tradition sì yẹn làwọn ọba ń jọba lé lórí tá à ń pè ní ìtàn tá à ń pè ní àṣà tá à ń pè ní ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló wá parapọ̀ tí ṣàrọ́bá ẹnìkan ò lè gbàgbé àrọ́bá gbogbo ẹ̀dá tó bá gbàgbé àrọ́bá ibi tó sì jẹ́ ó ti gbàgbé orísun rẹ̀ wípé empire old Ọ̀yọ́ empire bẹ́ẹ̀ ni old Ọ̀yọ́ empire wà Sàngá empire wà Mali empire wà ǹjẹ́ àwọn ìtàn tó sọ̀rọ̀ tó so mọ́ gbogbo àwọn empires yẹn tí yẹn lè gbàgbé ẹ̀ kò ṣeé ṣe fún àpẹẹrẹ nísìn orísun gbogbo ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni ẹ̀fẹ́ ẹ̀yin náà gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọ kì í sí pé mi náà gbà bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé orísun ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni. ṣùgbọ́n àwọn kan tún gbé ṣé kí n digress ṣá yí pé orísun gbogbo ènìyàn pátápátá lágbàáyé pé Ilé Ifẹ̀ ni. feeble information nìyẹn. yóò fẹsẹ̀ múlẹ̀. no kò sẹ́ni tó dájú feeble information kò jẹ́ ìjọ kìnìún kan fún ẹ Délé kò sẹ́ni tí ìfẹ́ gbéran rẹ̀ lárugẹ kò sẹ́ni tí ìfẹ́ gbé ara rẹ̀ náà lárugẹ ẹni tí ò tó lè léèsún ó lè sọ pé òun gan ni àwòdì pé ṣé Ilé Ifẹ̀ tí ń jẹ́ Ilé Ifẹ̀ kí Odùduwà ó tó dé. níbo l'Odùduwà ti wá. gbogbo ohun tí ń dààmú làákàyè àwọn èèyàn nìyẹn èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ bí Odùduwà ti wá máa gbọ́ àìdá ó wá látọjú ọ̀run ni o àìdá ó wá láti Mẹ́kà ni o ibikíbi tí ìbá ti wò á tó di pé tí ìbá ti wá ó bá àwọn èèyàn Ilé Ifẹ̀ ó sì fogun jà wọ́n ó gbọ́lá lọ́wọ́ wọn. ṣé jagunjagun ni Odùduwà. ó gbọ́lá lọ́wọ́ wọn sọ̀ngbọ́n mi pé kìíní kankan yẹn gbé yẹn ti sẹ́gbẹ́ kan Odùduwà is Odùduwà Ilé Ifẹ̀ ló sì ti lọ́lá Ilé Ifẹ̀ ló ti lọ́lá Ilé Ifẹ̀ ni ìmọ́lẹ̀ rẹ̀ ti tẹ̀ káàkiri àgbáńlá yìí tá a bá ń pè the source of Yorùbá race Ilé Ifẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ báwọn àtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé Odùduwà lẹ́yìn ìgbà tó fogun jà àwọn tó bá ń bẹ̀ tán tó gbọ́lá lọ́wọ́ wọn ó bímọ ara àwọn ọmọ tí gbogbo ayé mọ̀ ní Ọ̀kànbí tí a ń pè ní Ìdẹ kò sí rọ àké. àwọn kan tún ń sọ wípé kò sí ẹni tó ń jẹ́ Ọ̀kànbí. wọ́n lè máa sọ lọ́dọ̀ wọn àbọ̀ ọ̀gbọ́ wọ́n lè máa kò sí ntẹ́yìn ò lè pera rẹ̀ ṣùgbọ́n tí ìtàn fìdí ẹ̀ múlẹ̀ láti nǹkan bíi 100 ọdún sẹ́yìn. èwo ni ìtàn tá a wá fẹ́ tẹ̀lé nígbà tó yẹ pé oríṣiríṣi ìtàn là ń gbọ́. ìjọba wu olúkàlùkù kó tẹ̀lé. èwo ni authentic. very good authentic tèmi ń sọ lè ní pé Odùduwà bí Ọ̀kànbí sì bí ọmọ méje. àwọn ọmọ méje yẹn ṣóbìnrin ni wọ́n àbọ̀kùnrin. obìnrin méjì ọkùnrin mẹ́ta ọkùnrin 5 obìnrin 2
ọkùnrin 5. kí lorúkọ àwọn méjèèjì? Olówu obìnrin ni, Olúpópó, Onísàbẹ́, Ọ̀ràngún, ọba Benin, ó tún kù kan, méjì ṣáà. Alákétu, Ọ̀rànyàn ìlàbí kẹ́yìn gbogbo wọn. Ọ̀rànyàn yẹn ni wọ́n ń pè ní Ọ̀dẹ́dẹ́. Ọ̀dẹ́dẹ́ jagunjagun ni, kì í gbélé kì í gbọ́dàn. So ń gbọ́ mi. Ilé Ifẹ̀ ìlò ti kúrò lẹ́yìn ikú bàbá rẹ̀ tó fi lọ sí Benin nígbà tí àwọn Benin tí wọn ò sẹ́tù. Ìgbòho débẹ̀ ó fogun ja gbogbo àwọn tó ránṣẹ́ sí wọn pé kó wá ṣe nǹkan nígbà ó sì fogun jà wọn tán tí àlàáfíà jọba ní Benin. Wọ́n fún un ní obìnrin tí a fún ló bí ẹni tí a ń pè ní Ewéka 1, Ewéka 2. Ìran Ọ̀rànyàn ní ìjọba ní Benin dòní, ìran Ewéka. So relationship wà láàrin Ilé Ifẹ̀ àti Benin. Bẹ́ẹ̀ ni tàbí ṣùgbọ́n kan ò sí. ṣé Ọ̀yọ́ ní relationship pẹ̀lú. Ọkọ̀ tí ìsìn ti ń jọyọ̀ ńgbà náà nígbà Ọ̀rànyàn fi lọ. kò tí ì sọ̀yọ́. kò tí ìsìn ti jọyọ̀ yìí sọ tó jọyọ̀ fún ẹ lónìí torí Ọ̀yọ́ 5 la ní. Kò sí ti ń jọyọ̀ Ọ̀rànyàn ìkan náà ló ṣe kí ni ló lọ Benin, ìran rẹ̀ níjọba lọ́wọ́ báyìí. Ìgbò ti Benin dé gbogbo ìta ń sọ ọ̀wọ́n yìí ẹ̀rí wà fún un yìí ṣàhésọ ọ̀rọ̀. Ìgbò padà délé Ifẹ̀ lẹ́yìn ogun Benin ló tún wá pe àwọn ẹ̀gbọ́n ẹ̀jọ wípé kó lùkàlùkù yín látòrí Olówu ẹ lọ múra àwọn tó fi ogun já bá òun fẹ́ lọ kọlù wọn. Ọ̀nà Òkè Ọya ló sì gbà gbogbo wọn sì múra. Ìgbà tí a ń lọ wọ́n lọ kàkàkàkà wọ́n dé àdúgbò kan tí a ń pè ní Ìgángan. Nǹkan ló ṣẹlẹ̀ láàrin Ọ̀rànyàn àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ tí a láwọn ò tẹ̀lé mọ́ pé kó máa lọ odidi kankan nù ibi tó fẹ́ yà sí kàn. Ọ̀rànyàn sì níta ni ó dẹ́rù ogun bá jagunjagun. Ó bá ń lọ tiẹ̀ pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá ẹ̀. Ó wá dé ìlú kan, ìlú àwọn tápà ni. Olórí ìlú yẹn wọ́n ń pè ní Eléǹpé yìí ó gbóná ó tún yọ orúkú. Ìgbà orí Ọ̀rànyàn ó ní akọni nìyí. Ọ̀rẹ́ mi ibo lọ ń lọ Ọ̀rànyàn kó rò. Ó lọ bí kankan mọ́ ọ̀rẹ́ mi ó nítorí pé akitirákin òòṣà ti rí òòṣà. Àwọn nǹkan ń dẹ̀ èmi náà láàmú lágbègbè mi bí ìwà bá ń ṣe wọ́n bí ọṣẹ ṣe sojú. Jẹ́ ń lọ bí tí ń lọ Eléǹpé ní rárá o torí tápà ní Eléǹpé olórí Eléǹpé wọ́n sì ń pè ní olórí tápà wọ́n pè ní Eléǹpé ló wá ló dá kò burú fún ọmọ níbùgbé ibi tí màá gbé torí sósó méjì fojú kan ara wọn gbọ́dọ̀ jókòó papọ̀ akínyọ́ akílè mi náà Eléǹpé lẹ́yìn ò lè gẹ́gẹ́ bí alágbára ó kọ̀máǹdì èjò láti à ń pè ní BOA orí rọ̀gbọ̀dọ̀ ó jáde. Eléǹpé pàrọ̀ kò sórí ọrùn èjòlá ó ní ọ̀rẹ́ mi máa tẹ̀lé èjòlá yìí lọ láàrin ọjọ́ 7 ibi tó bá ti rí mọ́ ìbẹ̀rẹ̀ kọ́ tẹ̀lú sí. ìtàn tẹ́ ń bá bọ̀ ṣé myth ni àbí fact. fact tí mo mú ìfòkè mo ti kọ̀wé lórí ẹ̀. ẹ káàbọ̀ padà ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ wo ó lé ní wákàtí kan ṣáńgílítì mo kọ́kọ́ yọ̀ ṣẹ́jú 9 ká lè láǹfààní àti sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹjá mú ṣiṣẹ́ ń tẹ̀lé kí làwọn nǹkan tí wọ́n béèrè lọ bàbá yìí kí làwọn nǹkan tí wọ́n fi dáhùn. Àkọ́kọ́ bàbá sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ló gba ọlá kò lọ́wọ́ àwọn ọba to the best of my knowledge olóṣèlú kankan ò gba ọlá kò lára ọba because àwọn ọba sì ń rinlẹ̀ ọlá dọ̀la ntọ́ olóṣèlú gbà kò lọ́wọ́ ọba òun náà ni àṣẹ torí àṣìlò agbára náà dẹ̀ ni ńlọ́fà
how will you think, how will you feel? ńgbà tó bá kan bá dédé sọ pé ẹ lọ gbórí ọba ilé wa, ẹ lọ gbórí ilé wa, ẹ lọ kógun jàlú eléyìí, n tí wọ́n gbà kúrò lọ́wọ́ olóṣèlú tán gbà kúrò lọ́wọ́ àwọn ọba nìyẹn. Lélẹ̀ tó túmọ̀ sí pé ayé ti yípo, ayé ti kúrò láyé jọ́hun, ayé ti kúrò láyé tá ń kẹ́rù, ayé ti kúrò láyé tá ń gbẹ́sẹ̀ léyàwó, ayé ti kúrò láyé tá ń gbẹ́sẹ̀ lélẹ̀. Bí èèyàn bá gbẹ́sẹ̀ lélẹ̀ tí ò nídìí, olúwa rẹ̀ ó de kóòtù bọ́ o. So point of correction sir, with due respect, torí mo wo bàbá yìí dáadáa, bàbá ni wọ́n jẹ́ fún mi, bàbá wọn jẹ́ fún wa. Yorùbá lọ́mọ tí ó dàgbà kò ní gbọ̀pá àgbà sọnù, ọmọdé tí ó dàgbà ní gbàrúgbó ní pọ̀pá. Correction díẹ̀díẹ̀ la máa correct ara wa. Hello sir, wọn gbọ́ lápò lára ọba. Ẹni kò sọba náà, Aláàfin ni olórí ọba, kò sọba náà, King of Yorùbá. Well, ẹ tún parọ́ eléyìí. Ìdí tẹ́ fi parọ́ pé Aláàfin lolórí ọba ilẹ̀ Yorùbá ó ní pé a ti ń káàfin ilẹ̀ Yorùbá yàtọ̀. A kó gbogbo apọ̀ gẹ́gẹ́ bí Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire bí làwa. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́, Akínmọ́rìn, Awẹ́, Ìlọ́ra, Tèdè, Ìsẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí tán ń pè nílẹ̀ Yorùbá nìyẹn. So with that, Aláàfin lolórí àwọn ọba ń bẹ, because Asẹ́yìn ń bẹ ń bẹ, ọba Àlọ́ra ń bẹ ń bẹ, Aláwẹ́ wà ń bẹ, wọ́n ń jọba l'Akínmọ́rìn. So láàrin wọn bẹ́ẹ̀, Aláàfin lolórí gbogbo wọn. Then ẹ wá ní àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ gbàgbé. Ẹ ní àṣà, ìtàn àti ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ti ní kò sẹ́ni tó lè gbàgbé àrọ́bá, pé àrọ́bá ni bàbá àtàn. Hello sir. So lóòótọ́ ẹ̀yin náà gbàgbọ́ pé àrọ́bá ni bàbá àtàn, ẹ dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó lè gbàgbé àrọ́bá. Báwo lẹ ṣe wá tó tẹ́ fi ní Aláàfin tọ́jà àrọ́mọdọ́mọ Ọ̀rànyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé meanwhile nílé Ifẹ̀ Ọ̀rànyàn ni, Ilé Ifẹ̀ lọ pákéjì Ọ̀rànyàn, Ilé Ifẹ̀ lọ pákéjì Ọ̀rànmíyàn tí wọ́n sọ di Ọ̀rànmíyàn. Ọ̀rànyàn o, Ọ̀rànyàn o, Ọ̀rànyàn o, because àwọ̀ méjì ló mú wáyé torí pé ọkùnrin méjì ló sàbálẹ̀ lórí. Then lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀yin náà gbà wípé odò tó bá gbàgbé orísun rẹ̀, irú odò bẹ́ẹ̀ ọgbẹ́ táwútáwú ni. Kí ló wá dé ta wá ń sọ̀kò sórí àpèrè Oòduà, because orí àpèrè yẹn ló Oòduà gangan tó jẹ́ baba ńlá baba wá jókòó lé. Pápápá ni mo fẹ́ ṣe o. Ẹ̀tún wá ní Old Ọ̀yọ́ empire ń bẹ lóòótọ́ and other empires. Inú ẹ̀ lẹ ti sọ̀rọ̀ nípa Songhai empire, Mali empire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now ẹ wá ní fún àpẹẹrẹ orísun gbogbo Yorùbá Ilé Ifẹ̀ ni. Sáà níbi tẹ́ ti yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀ náà nù. Wípé ta bá gbálé ta gbáta, àtàn náà ládùúrí rẹ̀ kọ. Ọ̀yọ́ ní lóòótọ́ nínú ìsọ̀rọ̀ sí yín, ẹ gbé lọ́yọ̀ọ́ ṣùgbọ́n yọ ní. Ẹ jẹ́ ká mọ̀ pọ́ máa Aláàfin ní. Yorùbá sì ní ẹ bá ti rẹ́ ẹ̀kẹ́ ìyàwó ọdẹ, ó yẹ kó mọ̀ wípé kan ní láti tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ, ojú lọ́mọ tó yónú, dodo nìdájà ara. Ẹ bá ti rẹ́ ẹ̀kẹ́ yín, bọ́lọ́run ṣe fi ẹwà síbẹ̀, ó ti fi hàn pé lóòótọ́ Ọ̀yọ́ ni yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá jọ̀yọ́ tóun, ẹ wá gbà wípé Ilé Ifẹ̀ gbogbo wa ti wá. Ó túmọ̀ sí pé kò sí bá ṣe tó ọmọ ò ní ju bàbá ẹ lọ. Gẹ́gẹ́ bí mo ti máa sọ pé ìdí bàbá lọmọ bókótọ́ bẹ́pọ̀n, àbíkú ọ̀wá ní dàgbà títí kọ́ sọ pọ́jú orí òun ju bàbá tó bí òun lọ́mọ lọ. Now ẹ wá ní ẹ sọ tọkàn níbi tí àgbàlẹ̀ tún ti béèrè wípé àwọn kan sọ wípé Ilé Ifẹ̀ ní orírun ayé. Ó wà nínú akọ́mọ̀ná Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ ní orírun ayé, ìlú Oòduà bàbá Yorùbá, Èdùmàrè tó dá wa sífẹ̀ kó má ṣe bá fẹ̀sì ẹ̀ mọ́ wa lórí, Olúwa kó máa ràn wá ṣe, Ifẹ̀ òye ẹ̀jígìrì. Tí Yorùbá bá sọ wípé Ilé Ifẹ̀ lórírun ayé, kò túmọ̀ sí pé Ilé Ifẹ̀ ní China ti lọ. Àwọn tó bá sọ bẹ́ẹ̀ àṣìwé ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n ń tà ń pè láyé lọ́dọ̀ wa, gbogbo ọmọ káàárọ̀ oòjíire ibi tá a léwédé tá a ta ẹ̀kàn dé ayé kan ni. Ńbẹ̀ ni gbogbo Èkìtì, Oǹdó ibì kan ibẹ̀ ni gbogbo wa ti jáde lọ, ibẹ̀ ló sún wá gẹ́gẹ́ bí omi tá a jáde
ńbẹ̀ ló bí wa gẹ́gẹ́ bí ìyá tá a jáde lélẹ̀ tó túmọ̀ sí pé àmúwánu níbi tí gbogbo wa ti ń bomi mu nìyẹn. so lóòótọ́ ni pé Ilé-Ifẹ̀ kì í ṣe orírun tí gbogbo àwọn ìlú tó kù lágbàáyé tí wọ́n ti lọ. Ẹni kò sí ẹni tí kì í fẹ́ gbèjà ìran rẹ̀ tàbí kò sẹ́ni tí kì í fẹ́ gbé ìran tàbí ara rẹ̀ lárugẹ, ó túmọ̀ sí pálára ní gbáraga. Adìẹ tó fẹ́ wọlé tí ń bẹ̀rẹ̀ yìí ntọ́kàn wá jẹ́ bànújẹ́ ọkàn fáwa ni wípé ẹ̀yin tẹ́ jù wá lọ tó yẹ ká bá wájú ká bá ojúlówó òtàn lọ́wọ́ yín. Ẹ̀yin náà lẹ wá torí ń tẹ́ jẹ tẹ́ ń bá ń tẹ́ jẹ lọ́jọ́ iwájú jẹ́ yìí. Ẹ̀yin náà lẹ sọ̀tàn dèké yìí. Ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ sí ní lọ́rọ́ lọ́rùn. Yorùbá sì lẹni tí ó parọ́ yóò nílò ọ̀pọ̀lọpọ̀ irọ́ láti bo irọ́ rẹ̀ láti gbé irọ́ rẹ̀ lẹ́sẹ̀. Ẹnikẹ́ni tí bá ti ń parọ́ ẹ̀rín yín gan sọ̀rọ̀ ń kọ yín lẹ́nu. Ó túmọ̀ sí pé irọ́ púpọ̀ òótọ́ díẹ̀ ń bẹ nú ọ̀rọ̀ yín tàbí ká sọ pé irọ́ gan-an irọ́ lọ́pọ̀ jù ń bẹ. Màá proof ẹ̀ fún yín ibi tẹ́sí mọ̀ pé irọ́ lè pa. So lóòótọ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbé ìran rẹ̀ tó sì fẹ́ gbé ara rẹ̀ lárugẹ, Yorùbá ní bá a ti mọ là á sọ bá a ti mọ là á dé ẹnìkan kì í dè wọ̀n wọ́n. Lélẹ̀ tó túmọ̀ sí pé ẹ̀dá ò gbọ́dọ̀ rà kún ogún ilé pín. Ẹni tó tó méjì ò gbọ́dọ̀ pé rẹ̀ mẹ́ta, ẹni tó mẹ́ta ò gbọ́dọ̀ pé rẹ̀ mẹ́wàá. In fact tí máa ń dáa jù láyé ni pé kẹ́ńtọ́ jẹ́ mẹ́rin ó pé rẹ̀ lẹ́yọ kan káyé ó tó wá rí pé ó tó mẹ́rin. Bá a bá fẹ́ gbéra wa lẹ́sẹ̀ tá a fẹ́ gbèlú tá a fẹ́ gbèjàlú wa, ẹ má jẹ́ àfọwọ́ kàn tán ká má yọ̀rọ̀ ìtàn. Ilé ètò olóyìnbó ń pè ní distortion, ká má distort ìtàn wa. Distortion tó wáyé láti Ọ̀yọ́ ó dá ìjàmbá lẹ̀ tó pọ̀ fún wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Now ẹ wá ní Odùduwà fi ogun jà wọ́n, ó fi ogun jà wọ́n nílé-Ifẹ̀. Ẹni Oòduà tó jẹ́ bàbá Ọ̀rànyàn lọ́dọ̀ tiyín ẹ lọ bá àwọn èèyàn fẹ̀ ẹnígbà tó délé-Ifẹ̀ ó fogun jà wọ́n. Àkọ́kọ́ ìbéèrè mi ni pé ẹlẹ́ẹ̀fẹ́ mọ ibi tó Odùduwà ti wá torí kò sẹ́ńtọ́ mọ ibi tó Odùduwà ti wá débi pé èèyàn mọ̀ ìyá tàbí bàbá ẹ̀. Ṣùgbọ́n àwa bọ̀ agbálẹ̀ agbáta àwa padà rí lọ́kàn ara wa conclude lọ́kàn ara wa pé Ilé-Ifẹ̀ náà ni ilé Odùduwà ńbẹ̀ náà lódùduwà ti jẹ jáde ló ti jáde. Now ẹ wá ní Odùduwà báwọn èèyàn nílé-Ifẹ̀ Odùduwà wá gba ọlá lọ́wọ́ wọn. Ẹ wá ní Ilé-Ifẹ̀ náà lódùduwà ló ti lo ọlá. Ilé-Ifẹ̀ sì ni the source. Ilé-Ifẹ̀ ló ti lo ọlá àti ọlà. Ó túmọ̀ sí pé àpèrè tó ní ọlá àti ọlà nínú jù tàbí ká sọ pé àpèrè tó ní ọlá iyì àtàpọ́nlé jù nílẹ̀ Káàárọ̀ Oòjíire àpèrè Oòduà yẹn náà ni. Ẹ rí pé Ọ̀rànyàn tó jẹ́ baba ńlá baba yín ó fìlú Ọ̀yọ́ lẹ̀ nígbà tó gbọ́ pé èèyàn kan dádé pé mo dàgbà jẹ́lé lọ mo lókìkí jẹ́lé lọ mo gbèjàràn mi jẹ́lé lọ mo lágbára jẹ́lé lọ ntọ́ bá mu tẹ́lẹ̀ ọba fìjọba yíyà débẹ̀ yíyà jà yíyà kú bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ wá sílẹ̀ Ifẹ̀ láti wá gbàdà jẹ Ọ̀ọ̀ni tí púpọ̀ nu yín ń pè lẹ́rú. Then ẹ wá ní ara àwọn ọmọ Odùduwà ẹ lódùduwà bímọ. Ẹ wá lára àwọn ọmọ Odùduwà àwọn ọmọ tó Odùduwà bí ní Ọ̀kànbí. Ẹ ló sà àwa ti tú gbogbo ilẹ̀ Yorùbá fínífíní a tú gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire fínífíní. Ọlọ́run ọba mi ń gbọ́ ààrá gbolé Ọ̀kànbí ń bẹ. Bẹ́ẹ̀ ni mo sọ ààrí agbolé Ọ̀kànbí ń bẹ. Bọ́yá yìí wá mọ ibi tágbolé Ọ̀kànbí wà ńgbà wo l'Ọ̀kànbí jáde láyé ń ló kọ ìyàwó ẹ̀ ń bò lágbolé wọn ọmọ ilé ebo ni. Tẹ́ bá lè mú jáde fún wa ìbádùn mọ́ wa pọ̀. Now ìwádìí tí wàá fi hàn pé kò sí ti ń jẹ́ Ọ̀kànbí. Ẹ wá ní báwa bá sọ pé kò sí Ọ̀kànbí wípé n tá a lè máa sọ láàrin ara wa nu ó túmọ̀ sí pé Ọ̀yọ́ nìkan lọ́mọ̀ tán òye yé mi pé Ọ̀yọ́ ò lè pàtàn Ifẹ̀ Ifẹ̀ ni yọ́ pàtàn Ọ̀yọ́. Àkàndá lórọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n baba ńlá baba ọlọ́run ṣe kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àlejò ayọ̀ bá mi lónìí
àlejò òdùnnú bá mi àlejò ayọ̀ wo àlejò òdùnnú wo ní múra sílẹ̀ fún ọjọ́ bíi 50 ọdún mi lókè pẹ̀ tí mo ní ń ṣayẹyẹ rẹ̀ ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí gangan wòlíì Rúbẹ̀n Àìkọrẹ ni wọ́n tún ṣe bí wọ́n ti máa ń ṣe wọ́n tún yọjú sí mi lójijì lọ́tẹ̀ yìí ọrẹ tí bàbá ta mí ọrẹ kàmíláyà ọrẹ tí máa ń kàyàn láyà tí máa ń dẹ́rù báyàn ọrẹ tí dẹ́rù bòṣì òun náà ni bàbá ta mí ọrẹ wo ẹ̀jẹ̀ àjọ wo. títí jìjì ayé kò lè dédé nígbà nananana lọ́kàn mi yóò bá lè kọ́lélé pèpè sórí apá tátátátátátá ibi títí jìjì ayé kò lè dédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ náà. mo ti gbégbégbégbé ọlọ́run mi gágágágágágá mo ti fó gógógógó fọlọ́run ló kékékékékéké. sórí àpáta tata. mo ti kánà mo sáwọn pé àbòsí kan bẹ́ẹ̀ mẹ́ mo wá sí mo dẹ́gbẹ́ mo fẹ́ yàwó rí èmi náà ti kẹ́ kámẹ́rà lẹ̀. bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. àṣìká wá fún ọjọ́ ìbílẹ̀ ẹ bá jẹ́ wow 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 olúwa ni ọlọ́run ni ọmọ olúwa ni wow ọlọ́run ni so àwa bílẹ̀ ní pé ká wá kí ìyẹn nìkan kọ́. mo máa rà fún mi bàbá ẹ ìdédé wá mo ní at least ẹ bá tiẹ̀ wá dénú lé o tí o bá sí nǹkan kan ìní release tó bá wà ní kámẹ́rà. wow ẹ pẹ̀lẹ́ ẹ kọjọ́ mẹ́ta sá ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́. yes sir. mo mọ̀ pé mo wá ní December bẹ́ẹ̀ ni bọ́n ti December yẹn mo kàn rí pé agbé mọ́tò kékeré kan fún pé kẹ́ ẹ sì máa fi rúlẹ̀ papọ̀ náà. wow but eléyìí mo gbé wá nítorí ọjọ́ ìbí yín. wow because nígbà tí wọ́n bá ń sọ nípa ọjọ́ ìbí nǹkan tó ṣe pàtàkì ni 50 years náà ayé yìí kò tẹrùn ṣùgbọ́n pé Ọlọ́run kan ti wà mú ẹ̀mí gùn ìyẹn nìkan kọ́ àwọn iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ó wù wá lórí because ẹni tó bá wà ní òtítọ́ àwọn kan gbà tán rí mi lórí péjì wọn ni n ta kókó kó lè gbé wòlíì Àìkọrẹ a jẹ́ pé Àìkọrẹ ọ̀dà wòlíì tó dájú ni because wọ́n mọ̀ pé tí èèyàn bá ṣe tí ò da lè jẹ́ kó lọ ẹ̀yìn ìgbà ẹ̀dẹ̀ rí ẹ máa ń dúró lórí òtítọ́ lẹ́yìn ìgbà yẹn mo rí gbogbo sẹ́tì takuntakun tẹ́ ń ṣe mo wá rò pé tí n bá wá tètè ṣe eléèlé ni àmẹ́ tí ó sì ṣáájú mi mímọ́ dẹ̀ kọ́ fẹ́ ṣe fọ́jọ́ bí torí pé ọjọ́ ìbí tó ń bọ̀ yìí ọjọ́ ìbí tó jẹ́ pé ó lágbára ni pàápàá ẹ̀yin lẹ́tún jẹ́ mọ̀ tán bí Mọ̀dẹ́kẹ́ ṣe dé báwa Mọ̀dẹ́kẹ́ ṣe dé Mọ̀dẹ́kẹ́ àwa ọmọ àgbọ̀rí tẹ́nìkan bá mi léèrè pé bí mo jọ́ Mọ̀dẹ́kẹ́ pé bó níbo la gbà débẹ̀ asábọ̀ pé àwa látọ̀yọ́ but nta wa bá a ṣe débẹ̀ gangan but nígbà tí mo ń gbọ́ nu program tẹ́ ń ṣe nínú àwọn ìtàn tẹ́ ń sọ ìtàn yẹn mo sọ fún ọmọ pé wọ́n fetí sí àgbọ̀rí mi nǹkan tí ẹ mọ nǹkan kan pa àtàn mo wá ṣàkíyèsí pé so nǹkan ogun ló lé a lọ́yọ̀ọ́ pé kákan gbé Mọ̀dẹ́kẹ́ ká gbélé Ifẹ̀ díẹ̀ ká fi padà lé bá a sì jókòó bẹ́ẹ̀ ni Mọ̀dẹ́kẹ́ bá dìlù ńláńlá bú ẹ̀yà ara Mọ̀dẹ́kẹ́ ẹ̀yọ́ ọmọ Mọ̀dẹ́kẹ́ oríire gbáà la ṣe pé a wà lẹ́gbẹ̀ẹ́ Ifẹ̀ and then Ifẹ̀ ló nílẹ̀ gbogbo ilẹ̀ pátápátá Ifẹ̀ ló ní títí dáṣèjì rẹ bẹ́ẹ̀ ni Ifẹ̀ ló ní adẹ̀dúpẹ́ lọ́lọ́run but n tí mo torí ẹ̀ wálé ni pé ọjọ́ ìbí Awíkoko tẹ bá mọ̀ ń rí mi nínú program wọn lè rí wòlíì kò pọ̀ nínú program wọn kò dẹrùn kì í ṣe culture rẹ because àwọn èèyàn but nígbà tí wọ́n gbọ́ sí rere tá à ń ṣe ẹ̀rí pé wọ́n wá kí mi ní December ìgbà tí wọ́n wá kí mi lèmi náà wá kí n January tàbí fún mọ́tò kékeré kan gbà yẹn but ilé ìta gbé wálé ní fẹ́ǹsà ní 2013
dáàbò bá ń gbé 2013 ni. so ẹ ló lẹ wò lójú àwòrán yín yẹn. bàbá mi ní wálé tì ẹ ní dòkú ọlọ́run tó ṣe é ní ẹni tó múnú àwọn èèyàn dùn kò ní ṣe ń lẹ́ni tí ó mọ bà wọ́n ló jẹ́. tí wọ́n bá sọ wípé surprise mo fọlọ́run bóra surprise ni ìdí tó fi jẹ́ surprise ni wípé naturally birthday gan mi ò fẹ́ celebrate ẹ̀ because mo máa ń sọ wípé mi ò ń ṣe ẹni tó like ìnáwó ṣíṣe ṣùgbọ́n láti bí ọdún mẹ́ta sẹ́yìn àwọn ọmọ àtọ́gbẹ́ àti ẹ bá ti pé 50th báyìí ẹ máa celebrate ẹni ọmọ ní èmi ò léèyàn tá mo fẹ́ celebrate ẹ fún wọn ní màá máṣọ tá tí n bá máṣọ tá mo fẹ́ tà fún so àwọn èèyàn wá surprise mi gan gidi àwọn èèyàn tó ti book aṣọ nísìn láti Amẹ́ríkà láti London wọn ní wọ́ o mo láwọn sister ní tí mo fẹ́ rà fún mo láwọn brother ní tí mo fẹ́ rà fún àwọn ganan rárá Nàìjíríà ò tí rà so ilé wa jẹ́ ilé tó wà very very significant. níyàn àwọn tí wọ́n bá fẹ́ dúró lórí òtítọ́ wọ́n mọ̀ pé níyàn èmi ẹnìkan jọ ń sọ lónìí mo ní iṣẹ́ mo ń wá kókó olórí wo oníwà alábùkókó pọ̀ mo ní n tí mú alábùkókó pọ̀ ni pé òtítọ́ tó bá dúró lé lórí ní ìwà tó bá sọ pé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ yóò kàn wá rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àwọn èèyàn dẹ̀ ní kọ́kọ́ gbà àwọn èèyàn ní gbà bẹ́ẹ̀ni sir. but n tá a mọ̀ ni pé mo wà ní ọ̀dọ̀ Àgbàlẹ̀ Tùdé àná program yẹn jáde lẹ́nu mo lọ ta Àgbàlẹ̀ Tù ní ọrẹ mọ́tò. but ta ló mọ̀ pé wòlíì ní ọlọ́tẹ tún gbé fújì lọ́rẹ but àdúrà mi gbà lórí péjì ẹ̀ àtọ́dún bíi mẹ́ta láti jọ àsì mẹ́rin báyìí ẹ̀yin náà gbé mi àdúrà mi gbà ṣùgbọ́n tí n bá surprise lónìí kò ní dáa torí ẹlòmíì ó lè tèmi mọ́ fẹ́ kọjá kọ̀kọ́ ẹni tó bá fẹ́ wá gbé mi wá o wọ́n ti mọ̀ pé mi number 1 so ìyẹn náà wà di number 2 náà wà ní wọ́n ti jọ ẹni ẹ náà ti jọ ẹyin wòlíì bẹ́ẹ̀ ni akọrẹ because lọ́jọ́ birthday yìí tó bá yẹ kọjọ́ ẹni mo ní wọ́n fẹ́ ṣe mi ní láìkẹ́ èrò máa pọ̀ and then mi ní fẹ́ nǹkan tí ó dàbí àṣehàn ìyẹn nìkan kọ́ èrò gbogbo ẹ̀ máa club sí lọ́jọ́ náà ni mo ṣe rò pé kí n fi tá lọ́rẹ káwọn èèyàn ti rí pé èmi ti ṣe mo pe àwọn tó ń bá mi ṣiṣẹ́ mo ní kí la lè ṣe fún Àwíkókó fẹ́ sọjọ́ bí wọ́n ní mo ní ẹnìkan ní òun fẹ́ rán tí wọ́n bá lè wá skul pé òun ò dìran lówó àwa sàn dámọ̀ràn àwọn kan ní kí n sponsor àwọn kan nínú àwọn owó ẹnìkan san 50,000 ẹnìkan san 70,000 pé bóyá ká sponsor bíi 10 ń bẹ mo ní èmi ọ̀ láì kí n mọ àtàṣe nǹkan mi mọ́ yàn pé ó bẹ́tà kí n ṣe òòrè gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ètò Ọlọ́run gbàdúrà tẹ̀yin náà o ìyanu lọ́wọ́ bá Àwíkókó yìí ìyanu tó dẹ̀ wá bá wọn kò ní dáwọ́ dúró bàtà Àwíkókó wá gbé mi ní December lọ́dún tó lọ tí wọ́n á bẹ̀ mí lẹ́yìn ọdún kẹta tí wọ́n á bẹ̀ mí o wọ́n sọ wọ́n ní ẹni tójú bá ń kán tàbí tí ń wá nǹkan pàápàá kọ́ mọ̀ pé wòlíì o ìdí tó dẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ ni pé kò ní síjà nígbà míì ẹ lè gbàdúrà fún yàn sí kílẹ̀kùn ò sí oṣù kan mo ti lò lọ́dọ̀ Àgbàlẹ̀ Tù tílẹ̀kùn fi sí wọ́n tún kọ́lé fún mi ń bẹ̀ èmi náà wàá rò pókè inú ilẹ̀kùn tó sì kí n lọ fún oṣù kan péré ni o but àwọn èèyàn ó tún pé àdúrà tètè gbà lórí àwọn kan àwọn tàdúrà àwọn ìgbà náà yọ pàpà gbà so ẹ jọ ẹ jẹ́ ká farabalẹ̀ ká dẹ̀ tá a bá sọ pé ká ṣe ẹ̀yin tí mo ti jíṣẹ́ fún tí mo ti gbàdúrà fún tẹ́lẹ̀ ẹ̀yin tí mo sọ fún náà láì ní ká ṣe ẹ̀yin ìgbà yẹn ẹ̀yin tẹ́ fẹ́ pè mí náà ẹ jẹ́ ká jọ gbàdúrà pọ̀ ẹ̀yin tẹ́ ń rò pé ṣó lè rí bẹ́ẹ̀ ta ntọ́ lọ rán mi ni o ọjọ́ tí mo rọ́ṣọ̀fà mo jáde ní Deeper Life lọ́jọ́ náà gbèsè mo ń jẹ́ kiri nínú ogun gbèsè mo wà mo bá dèdè mo bá ní kí n lọ sí Bible study pásọ kún mi preach lórí agbára ẹ̀mí yẹn ni mo fetí sí pé wọ́n lọ dágbára ẹ̀mí mú mi bọ́ lọ́wọ́ ogun gbèsè kémi náà kan tiẹ̀ já náà kí n yé dójú tẹ bí mi èmi onígbèsè jó ni re o wòlíì 50 mọ̀tọ́lé ẹ̀ kí n tó rọ́nà lọ o èmi wá rè lé ni o níbi mo ti ń gbàdúrà yẹn lọ́wọ́ mo kàn rí pé kíní yẹn bí pásọ kún mi ṣe ń gbàdúrà ẹ̀mí yẹn kíní yẹn wọnú mo wá wúwo jíjáde tí ń jáde síta ṣọ́ọ̀ṣì báyìí mo kàn rí méjì ọ̀sọ́fà ni meanwhile àwa ò láìkí gbogbo àwọn ṣọ́ọ̀ṣì aláṣọ fún àwa ìfẹ́ rí wọn mo ní ta lélẹ́yìí mo lọ sọ̀fà ẹ̀ tí ń rìn lójú ayé rí mo kàn gbẹgbẹ́ mo kàn lọ ni ó wá sọ̀rọ̀ ó di wá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ni ọ̀rẹ́ wa now kì í ṣe pé ọ̀sọ́fà mórí áńgẹ́lì ló gbé àwòrán ẹ̀wọ̀
kí bó bá tún sírì bí mo ti kọ́kọ́ sírì lálákọ̀ọ́kọ́ because ìjọ tá a kọ́kọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú wa rí mbẹ̀ Ọlọ́run fẹ́ tọ́ mi sọ́nà pé ọ̀nà tí mo fẹ́ kọ́ gba àrè ìjọ aláṣọ funfun ni mo ti fẹ́ lò ẹ̀ and then tó wá sọ fún mi jọ́nà ni pé gbogbo tó o bá ti ní ìwọ nìkan kọ́ ló ní o kì í sún ọmọ àtìyàwó ẹ̀ náà ní o ní nítorí àwọn tán kù díẹ̀ káàtó now bọ̀tí tí mo mọ̀ ni pé kò sẹ́ni tó ṣubú tí ò ní dìde kò dẹ̀ sẹ́ni tí ogun bá jà tó ogun ò lè filẹ̀ n tí mo mọ̀ ni pé ogun òdìlé ní bá Africa country dá pàápàá ilẹ̀ Yorùbá ogun àníjẹ́ ọlọ́ ogun ṣòwò nìkan ni ogun owó jíjà ogun yẹn ni bọ̀tí gbogbo ẹ̀yin tó gun bá jà ogun ọ̀tàn láyé yín Ọlọ́run ṣe táwọn kókó lẹ́nu yóò ṣe tẹ̀yìn náà o ó ti ń ṣe náà o torí mo rántí já mọ́ra ilé tí mò ń gbé ńgbà náà ilé inú omi ni omi máa ń lé mi jáde mẹ́ yóò lè wọlé tómi bá ti lé mi jọ́kẹ̀tà ń padà mo wá délé yín jọ yẹn mo dẹ̀ wá rí pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ tá a sí yàn mo wá lẹ́ẹ̀kínní kí ni tọ́píìkì mo wá lẹ́ẹ̀kejì kí la fẹ́ sọ̀rọ̀ lórí bàbá tí ì tá a sí yàn mo wá ní dírẹ́fà mi lọ́wọ́ àjókòó ní mọ́tò mo bá ń fọgbọ́n kámẹ́rà ilé Àwíkòkó mo ní ilé ìwú mi mo fẹ́ kọ́rú ẹ̀ kọ̀dẹ̀ pẹ́ tí mo tọ́mọ yẹ kámẹ́rà ẹ̀ tán mo wá pè mí ní mo ti kámẹ́rà ilé yìí o ọlọ́ndẹ̀ wàá ṣe fèmí náà ó túmọ̀ sí pé ibi a lọ sí jìnnà gbogbo bí a bá dẹ̀ dé tí wọ́n bá ti dá a dúró a pàpà débi tá a lọ gbogbo gbadá ìdó sójú kan Ọlọ́run ọba olóráyé wa bẹ́ẹ̀ ṣe dúró Àwíkòkó inú mi dùn gbogbo ẹ̀ tẹ́ wà ní diaspora àti Nàìjíríà káàkiri àgbáyé adúpẹ́ lọ́wọ́ yín o ìdúró tí wọ́n tẹ́ dúró tí wọ́n òun náà làwa náà là ń gbádùn nígbà bá gbàdúrà fún tọ́nà bálà àwọn èèyàn bí lè pé Àwíkòkó báyìí lè gbéyàn jáde ẹni ẹ máa jẹ́ èèyàn Ọlọ́run àwọn náà dẹ̀ rí àìbá àbí kankan jẹ́ bó ti lọ káàkiri orí péjì kò dẹ̀ síbi tí n ti lọ ṣùgbọ́n tí mo bìlífù ni pé ẹ ń bá lè ní sùúrù tó dẹ̀ mọ̀ pọ̀lọ́ ní ṣe kì í ṣe wòlíì àìkọ́ rẹ tẹ́ bá pè mí ìyanu ọ̀ṣẹ̀lẹ̀ ní plan ilé ìlànà because ìjẹta mo lọ sí ti àná ni mo lọ sí ti àgbálẹ̀tù mi ò plan ilé ìlànà rárá ìní ìmọ̀kàn decide pé even mo ní kán gbé rìsíìtì gan lọ́ni mi ò kọ rìsíìtì ẹ̀ because ní Sunday mo pe dílà ni pé ọ̀ya mo ní ìdí mọ́tò báyìí mo ní mọ́tò tọ́pọ̀ nù compact but eléyìí tí mo kọ́kọ́ gbé fún mi mo ní mọ́tò yìí ṣe ẹ lè manage ẹni káìsárì nǹkan gùn kí ló kẹ̀ mí. n tí mo dẹ̀ rí nípa gbogbo ni pé kò lójú kòkòrò ẹ̀yìn ìgbà yẹn kì í bínú èèyàn ìbátan dénú compact ní nílẹ̀ December wọ́n bẹ̀rẹ̀ sí ya kámẹ́rà wọ́n ń gbé gbogbo mọ́tò pé ibi ti yàtọ̀ o n táwọn rí títí yàtọ̀ o ayọ̀ èèyàn láyọ̀ wọn ìdùnnú èèyàn ìdùnnú wọn gbogbo ẹ̀yin tí ẹ wá wò pé ọ̀nà lè là fún ẹ pè mí kí n gbàdúrà fún máa pe nọ́mbà mi jáde ẹ pè mí máa pray fún ilẹ̀kùn ọ̀dẹ̀ sí gbogbo nǹkan rere nǹkan tuntun nǹkan ayọ̀ yóò wọnú ayé lórúkọ Jésù mo fẹ́ àdófà ìwé òfin tó dáwà sí padà sí Ìbàdàn láìpẹ́ so custom ẹ bá bá ẹ akẹ́nìkan bá kọ́ rìsíìtì ẹ pápápá so òlélẹ̀ custom paper rẹ lẹ́yìn ìgbà ẹ̀dẹ̀ rí kọ́kọ́rọ́ mọ́tò rí ó ti di tiyín ẹ̀yin lẹ ní lórúkọ mi àti lórúkọ ìyàwó mi àti lórúkọ ìjọ sẹlẹ gọsù tó wà táwọn àbàdàn àfi táyín lọrẹ ní last dent yóò mọ pọ̀ sí ni ọjọ́ bíi kí ẹ fẹ́ ṣe ní ọdún yìí pọ̀ oṣù kẹjọ ni ire àtàánú yóò ti wọlé tọ̀ rẹpẹtẹ ọkàn yóò dẹ̀ balẹ̀ gbogbo ìdáwọ́lé yóò wá yọrí sí rere Ọlọ́run wà jẹ́ kí bùkún ojú rere àánú kó pọ̀ sí lórí ayé yìí gbogbo bí ọ̀tá bá farapamọ́ sí Ọlọ́run ó bá sí ọ̀tá jẹ́ lẹ́yìn ìgbà náà dẹ̀ rí mo tún appreciate kíní kan láyé yìí ìdùnnú lẹ Yorùbá tẹ̀ ń wá kò lè yá wọn kan o because wọ́n ní kí ẹrú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́n fọ ọmọ rẹ̀ wọ́fà ìyẹn ni òǹkì síjà ń bẹ̀ ilẹ̀ Yorùbá tẹ̀ ń sọ pé àní ẹ fẹ́ kí rẹ̀pọ̀ wà láàrin àwọn ọba wa ọba aládé ìyẹn jẹ́ nù mí ó dùn but àwọn kan rò pé bóyá kan sọ̀rọ̀ sàn kan sọ̀rọ̀ irọ́ ìjàkọ́ ta ló fẹ́ sọ gbogbo òtọ́ tẹ̀ ń sọ àwọn ọ̀gbọ́rí èbí sẹ̀sẹ̀ gbọ́ ni èmi ọmọ kankan pẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn inú wa ń dùn ayọ̀ wa ń kú ọkàn wa ń balẹ̀ gbogbo ẹ̀yin lọ́ba káàkiri ilẹ̀ orílẹ̀ Nàìjíríà ẹ jẹ́ ká wà ń ṣọ̀kan o pàápàá ilẹ̀ Yorùbá ẹ jẹ́ wà ń ṣọ̀kan o níbi tá à ń lọ o ìsibí afẹ́ sá lọ so tí gbogbo bá wà ń ṣọ̀kan lè débi afẹ́ dé ọba Ilé-Ifẹ̀ ọba ńlá ni ọba tó wà ń Pẹ̀túmbì ọba ńlá ni ntọ́ wà ń Gbọ̀ngàn ọba ńlá ni ṣùgbọ́n ibi a ti jáde wá gbogbo alamọ̀ pé Ilé-Ifẹ̀ láti jáde wá so but kò síjà ń bẹ mo gbàdúrà pé gbogbo apáta là á báyọ̀ pàdé gbogbo apáta lọ́kàn wọ́n balẹ̀ gbogbo ẹni tẹ́ wà ń dá sùúrù tẹ́ wà nípa ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe ń rí jìnnà yóò dùn gbogbo yín pátá nù yóò dùn lórúkọ Jésù ló wà.
Well, I am short of word. ẹ máa gbé bọ̀ bí a máa kọ́dúkọ wọn. Kí ni ẹ máa bọ̀ ẹ gbé yẹn lọ. kí ni tí mo fẹ́ sọ? ẹ máa kọ́ máa Ó dùn mí pé Ọlọ́run nínú àánú ẹ̀ ní dá ẹ̀dá láre. ẹ sáré pé orúkọ yín fún mi. Adéoyè. Adéoyè. Abẹ́fẹ́. Owólabí. Ìjàngbọ̀n guy. So tí mo bá ní kí n fi bínú mi ṣe dùn tó sọ̀rọ̀ yóò dàbẹ̀ ni pé torí pé ó jẹ́ wòlíì àìkọrẹ̀ àbí torí pé wọ́n fún mi lẹ́bùn. Ẹni tí ó bá sọ wípé kò yẹ kí inú mi ó dùn sí ẹ̀bùn eléyìí á jẹ́ pé onítọ̀hún kò láròjinlẹ̀, kò ṣiṣẹ́ owó, kò mọ iye owó, kò dẹ̀ mọ iye nǹkan kan. Ìgbàgbọ́ tí mo ní nínú wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ju kìtìkìtì wẹ́lu lọ ó pọ̀ púpọ̀. Má jẹ́ kí n parọ́ tàn ẹ́ jẹ. Mo jẹ́ni tó sọ̀rọ̀ ìtínú láwọn àkókò kan ṣùgbọ́n okun àtẹ̀mí máa ṣe nìṣó máa gbìyànjú torí pé mo nígbàgbọ́ pé ìgbìyànjú ní ìṣàtọ́kùn fún olóríire kì í wọlé bá látẹ̀tẹ̀ rẹ̀. Gbogbo tẹ́dà ń fẹ́lẹ́ ayé kọ́ ló máa tẹ̀ lọ́wọ́. Ẹ̀dá tó bá ti nírú ọkàn bẹ́ẹ̀ yóò láyọ̀ ọkàn, bá ti láyọ̀ ọkàn yóò nísinmi, bá ti nísinmi yóò gbé ayé ìgbádùn. Kò sẹ́dá tó mọ iye ọjọ́ ta fẹ́ lò tàbí ọdún ta fẹ́ lò láyé. Bí kálukú bá ṣe choose láti gbélé ayé ẹ̀ ni yóò ṣe gbé. Àkàndọ̀rọ̀ Awikonko, mo dúpẹ́ lọ́wọ́ wòlíì Reuben Àìkọrẹ̀. Lóòótọ́ bẹ́ẹ̀ ni ṣe kù í jẹ́ ká mọjọ́ tàbí kó kú. Àti pé ẹni tá a mọ̀ lójúmọmọ àìtàn náà wò mọ́. Majority èèyàn mọ bàbá Àìkọrẹ̀ kí n má sọ pé gbogbo èèyàn torí gbogbo èèyàn kọ́ ni mo fẹ́ràn ẹ̀dá. Ẹ̀dá tó bá ti rí ní èrè wípé kí gbogbo èèyàn fẹ́ràn ìjọ náà ló dòkú. Mo nígbàgbọ́ pé majority èèyàn mọ̀ wípé bàbá Àìkọrẹ̀ tí n bá máa ka mọ́tò tẹ́ ti fún yàn lójú mi ó ti lé 10 dáadáa ẹ ti fún yàn lé. So now ilé wa jẹ́ àrà ọ̀tọ̀ nínú ìtàn ìgbésí ayé mi. You understand me? Ó wà very very significant. Ìkejì báyìí rè tó máa wáyé nínú ọdún yìí ṣùgbọ́n ìkejì báyìí ni tó máa wáyé nínú life mi. Ẹni tó ra first Camry fún mi mi ì rí wọn sójú rí. Last December ni mo tó mọ̀ wípé kọ́nẹ̀ nínú sọ́jà. Wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe fídíò call mi láyé ìgbà tí mi ò kí ń gbójú síta ni. Wọ́n sọ pé àwọn fẹ́ ya fọ́tò mi. Wọ́n dẹ̀ send owó ẹ̀ sí mi. Wọ́n dẹ̀ ní kí n lọ rà. N tó wá yà mí lẹ́nu lọ́rọ̀ wọn ni pé bí mo ṣe kọ epistle tó láti dúpẹ́ lọ́wọ́ wọn it is well lásán lásán wọn. Mo wá wò pẹ̀lú èèyàn wo lélẹ̀ it is well bó ọdọọdún every blessed year ni mo máa send message wọn because wọ́n ti lákọọ́lẹ̀ nínú ìtàn ìgbésí ayé mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe lákọọ́lẹ̀ nínú ìtàn ìgbésí ayé mi so ju bí ẹ ṣe lè lérò lọ mo mọ̀ lórí mo nígbà púpọ̀ lọ́wọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ yín that is number one and secondly ẹni dẹni àná ògo ní ẹràn ẹtàn káyé Ọlọ́run nípa náà ògo yín lọ́la gbogbo orí tẹ̀ ń múnú wọn dùn lọ́la gbogbo orí tẹ̀ ń dá lọ́la kì í ṣe pé tọ́ sí wa o as far as I'm concerned ẹ jẹ mí ní nǹkan kan o ẹ jẹ mí ní nǹkan kan rárá ẹ jẹ mí so bónọ́ọ̀sì ni fún mi so àìlọ́kàn wípé ẹ jẹ mí ní nǹkan tàbí ẹnìkan jẹ mí ní nǹkan ló ń jẹ́ kó jọ mí lójú gan so pé mo gbẹ̀bùn ọdún mo ti ń gbẹ̀bùn ọdún but tí pé mo wá gbẹ̀bùn ọdún pé mo fẹ́ ṣàjọyọ̀ eléyìí ni ẹ̀bùn tó tóbi jù. Mi tún bọ̀ àwọn bẹ́ẹ̀ sì ṣe tó tóbi báyìí lọ fún yín. Ẹ máa jákẹ́ fún ọ. Bàjẹ́ ẹ wọ ní ẹ̀ka ẹ wọ. kalẹ̀ sí. yéé kọ́mọ. Kọ́kọ́rọ́ kan tún nìyẹn. ẹ kúrò wájú ọkọ̀. Mọ́kànlá méjì. No kí méjì ló wà mẹ́. Ìfún wà náà yẹ o. Bóyá kọ́kọ́rọ́ mọ́tò tẹ̀lé. Well tèmi ló dé o tiẹ̀ náà ń bọ̀ Amen. tìyín náà ń bọ̀ Amen. adùn ọ̀kárí Àmín. lágbára Ọlọ́run mọ́jọ owó ẹnì kankan o nígbàgbọ́ wípé àsìkò ní gbogbo nǹkan àsìkò tiẹ̀ náà ń bọ̀ wá dé. Amen. Bàbá Ìkọrẹ̀
Olúwa ni. Olúwa ni. Mo really appreciate it. Ọlọ́run Mo really appreciate it. Ju bí ẹ ṣe lè ní lọ́kàn lọ. Mo really dúpẹ́. ẹ bá a lọ bá yóò pọ̀ sí. Àmín sà. ààfin ilé àwa ti ń lọ sádùúgbò wa. Ẹ jẹ́ àkọ́kọ́ ya fọ́tò náà. Ẹ jẹ́ àfi mọ́tò ti background o. ṣé ẹ ríṣẹ́ Olúwa ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ ẹ̀yin lẹ tó ẹ̀yin lẹ tó láti gba ògo ẹ̀yin lẹ tó Ọlọ́run oṣó ò tó bẹ́ẹ̀ o àjẹ́ ò tó bẹ́ẹ̀ o oṣó ò tó bẹ́ẹ̀ o àkàndámọ́ lájẹ́ ò tó bẹ́ẹ̀ o mọ́mí mi ò tó bẹ́ẹ̀ o dádì mi ò tó bẹ́ẹ̀ o pásítọ̀ ò tó bẹ́ẹ̀ o àfáà wa ò tó bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ tó láti gba ògo ẹ̀yin lẹ tó Ọlọ́run mi lágbára Ọlọ́run ẹ bá ń ṣàdúrà fún wòlíì Rúbẹ̀n Àìkọrẹ wòlíì tọ́lọ́run ọba mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ níbi tí àdúrà ti ń gbà bí àrá níbi tọ́lọ́run alààyè ti ń jẹ́wọ́ ẹ̀ nínú tí ń ṣiṣẹ́ ìyanu nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣé ẹ gbàgbé mo ní ẹni tá a mọ̀ yẹ́ ẹ̀ tá a mọ̀ bá bẹ́ẹ̀ àgàrà dáa mo ní mo rí bàbá Àìkọrẹ délé mo mọ̀ wọ́n délé mo wá wọn délé mo bá wọn délé mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n jìnlẹ̀jìnlẹ̀ mo mọ̀ irú èèyàn tí wọ́n jẹ́ lọ́jọ́ ilé fọwọ́ ẹ̀ gbáyà ń pé mo lè sìn wọ́n dé anywhere ọ̀rọ̀ kan ń bẹ tọ́jọ́rọ̀ ńlá tí wọ́n sọ pẹ̀lú bàbá Àìkọrẹ tó bá tásìkò tí bàbá bá wọlé ṣùgbọ́n kí n kọ́kọ́ yanjú ìtàn tí mo ń bá bọ̀ tó bá tásìkò tí bàbá bá wọlé wọ́n sọ nǹkan kan tí yóò já wọn láyà wọ́n sọ nǹkan kan tí yóò já wọn náà láyà ṣùgbọ́n like I said ìwọ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire bí nílẹ̀ yìí àbí lókè òkun onígbàgbọ́ nínú Ọlọ́run ó wá ní nǹkan kan tó ń là kọjá ó ní nǹkan kan tí ń bá ọ fínra nínú àgọ́ ara ó ní nǹkan kan tó ti lérò pé kò sí ọ̀nà àbáyọ fún my lovely brothers and sisters the earlier the better tó o bá mọ́kàn kúrò níbi pé kò sí wòlíì mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́ni tó bá sọ pé kò sí wòlíì mọ́ ti ilé wọn ló ti kú tagbolé wọn ló ti kú wòlíì ń bẹ àwọn tọ́lọ́run alààyè ń gbọ́ àdúrà wọn ń bẹ ìdáhùn sí àdúrà lọ́dọ̀ bàbá Àìkọrẹ ìló bí ọ̀pọ̀lọpọ̀ oore tí wọ́n fi sọmọ aráyé èèyàn mélòó ni bàbá yìí ń bọ́ lójúmọ́ àwọn ọmọ aláìní bàbá mélòó ni bàbá ti ṣoore fún èèyàn mélòó ló ti gbètò ẹ̀kọ́ ọ̀fẹ́ èèyàn mélòó ni bàbá ti fún nílé èèyàn mélòó náà ti fún ní mọ́tò ìwọ náà ó rí ojú láì nírú ẹnu láì níyọ fẹ́ńsà gbogbo amọ̀ye tí wọ́n ń tà lónìí bọ́lọ̀wọ̀ bá dáàyàn láre tọ́lọ̀wọ̀ dáàyàn lóhùn tán kéèyàn ó tó lè fi kẹ̀kẹ́ tọrẹ lásìkò tá a wà yìí kéèyàn ó tó lè falùpùpù tọrẹ ó ní iye tán ta Bajaj more than 1 million naira ladies bike àwọn kan ti fẹ́ súnmọ́ 2 million naira ká tó wá sọ pé fẹ́ǹsà ẹ̀ mọ iye tó tó lọ́jà gbẹ́jà bá sọ lódò àwa náà mọ iye tó tó ó jẹ́ kí n tún kígbàgbọ́ mi ó tún rinlẹ̀ sí nínú wòlíì Rúbẹ̀n Àìkọrẹ má pọ̀ sẹ̀sẹ̀ ìmí fọwọ́ wọn gbáyà ẹni tá a mọ̀ délé tá a mọ̀ yẹ́ tá a mọ̀ bá bẹ́ẹ̀ àgàràdà bàbá ò níwà tí ò darí wọn ká mọ́ wọn lọ́wọ́ rí ẹnì kankan ò dẹ̀rújọ́ wọn láì darí kí ni ń bá ọ fínra kí ni ń rún ọmọlẹ̀ bí asorí àpáta kí ló ń là kọjá kí ló jẹ́wọ́ nìkan ní ló ń bá pò ó ẹkún àdásun àmì kan lẹ̀ sáásá pẹ̀lú wòlíì Rúbẹ̀n Àìkọrẹ wòlíì tọ́lọ́run gbọ́ wọn ṣé àmì àti iṣẹ́ ìyanu ńlànà anything tó kọ́ mọ́ là kọjá kí ni bàbá Rúbẹ̀n Àìkọrẹ fi special sáwọn tó kù ò ní pé wọ́n á máa sọ́nà fún èèyàn ní tí wọ́n bá dẹ̀ wí tán bá rí fún ọ tán bá wí gbọ̀njọ́gbọ̀njọ́ ni ìdí ni wípé wọn ò ní mọ̀mú lómùú ntọ́pọ̀lọpọ̀ lè sọ wípé àwùjọ àwọn òfin gbà lọ́dọ̀ wọn ni pé bí wọ́n bá ní kí wọ́n ṣe nǹkan òmìnú a máa kọ wọ́n ti gbàgbé pẹ́bọ kéékèèké nígbà láìkúlà
àti wípé ṣe làásà bólóògùn ti pẹ́ àṣà àìmọ̀ ìyá òsọ́jọ́sọ lọ ẹ pé wòlíì Àìkọrẹ ibikíbi ṣe bá wà jákèjádò àgbáyé láì rí wọn sójú ẹ pè wọ́n gbogbo ìpìlẹ̀ ogun ayé rẹ bàbá wòlíì Àìkọrẹ yóò sọ fún ọ látòkè désàlẹ̀ ó wá fẹ́ pè wọ́n nọ́mbà yìí ni ẹ pè wọ́n sí +234 708 424 2061 +234 708 474 2061 WhatsApp nọ́mbà wọn náà nu WhatsApp nọ́mbà dá láti pè lọ́pọ̀ ọgbà bẹ́ẹ̀ bá pè wọ́n directly náà wọ́n ó gbé bàbá yìí máa ń sọ́nà fún yàn lórí fóònù yóò dàbí ẹni pé wọ́n rí ọ délé yóò dàbí ẹni pé wọ́n bá ọ délé yóò dàbí ẹni pé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí yóò dàbí ẹni pé ẹjọ́ dìde lẹ́gbẹ̀ẹ́ ara yín ni lágbára Ọlọ́run well ṣé ẹ gbàgbé mo ní kò sí tí jẹ́ ọ̀kàn bí nínú ọmọ Odùduwà ìtàn fi yé wa wípé Odùduwà bímọ tọ́pọ̀ ńgbà tẹ́ bá ń dárúkọ pé ọ̀kàn bí nìkan lọ́mọ Odùduwà ńbo lẹ fẹ́ fẹ́ lẹ́kọ̀ọ́lé sí ńbo lẹ fẹ́ fi ọlọ́gọ̀ tó sí ẹni tó wá tú àṣírí yín òun náà ni ọwá Ọbọ̀kún tilẹ̀ Ìjẹ̀ṣà Àkàndá ń bá ní kí n mẹ́nu lé ìtàn ọwá Ọbọ̀kún tilẹ̀ Ìjẹ̀ṣà nílé oṣù ààyè ò ní gbà wá mọ́ n ò sì fẹ́ kékeré ní ogun ó ti ń gùn ju nǹkan tí mo fẹ́ lọ gan gbogbo ọmọ Yorùbá kò sí bá ṣe ṣe tí ò ní lápá yóò lápá méjì tí ò bá ní ju méjì lọ inú mi dùn ara mi yá gágá ẹ ṣe ẹ kú àdúrótì ẹ wá bá ń fún bàbá wòlíì Àìkọrẹ ní àdúrà tó lówúra ẹ pé mo ní àárín wọn pẹ́ bákan náà ẹ má gbàgbé fíìmù mi tó wà lórí YouTube lọ́wọ́ Àbẹ̀ní Èṣù ẹ má fi léyìn múra lẹ̀ fún Ajagunta tó ná ń bọ̀ lọ́nà ṣé ẹ gbàgbé ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí 50 ọdún bàbá Àìkọrẹ ti mẹ́bùn tí wọ́n wá o fẹ́ǹsà tó gbẹ ṣáṣáṣá ẹ̀yin náà ẹ fẹ́ bá mi dá sí i ẹ fẹ́ fún mi ní aṣọ ẹ fẹ́ bá mi raṣọ ayẹyẹ ọjọ́ ìbí Ankara ọ̀pá mẹ́rin pẹ̀lú fìlà fọ́kùnrin 10,000 naira ọ̀pá mẹ́rin pẹ̀lú gèlè fóbìnrin 15,000 naira ọ̀pá mẹ́fà pẹ̀lú gèlè fóbìnrin 18,000 naira ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nbí tẹ́ bá wà n ó fi sọwọ́ sí tí ó yìí débẹ̀ ẹ má gbàgbé o August 24 ló máa wáyé àwọn Adégbòdù twins ni wọ́n sọ̀lù kẹ́kẹ́ sí wa ń bàdí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ẹ̀yin náà ọ̀rọ̀ yín ọ̀tọ̀ sọ́pẹ́ lágbára Ọlọ́run fóònù nọ́mbà yìí náà ní kẹ́fì bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà káàrọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè káàrọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn àjò àṣẹ o. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó dẹrù túwẹ́túwẹ́. Obìnrin ẹni ká máa rún sinimá ńláta wíde ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjákun òde kalẹ̀ wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀ ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbédé méjì yọ pópó apálò gángan lájagun tà tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná bara wúta òjò palami ọkà yọ làálà ibi tó ti ríru agbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó directed by Ṣeun Akínsànyà correct man packaged by Mary Akíọ́lá starring Ṣàmùsí Ìsíàkápá Kàbírù Adéyínká Àrínájà Ralph Níyì Délé Fágbóyọ̀ Adéwálé Alébíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Támọ́tíyé Eléjìgbò Abẹ́ni Ẹ̀rọ Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó fúnra ẹ̀ Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in
in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun Ajagunta now showing on YouTube ẹ click sórí Awikonko TV kẹrìnrán wò Ajagunta ni o àwòtúnwò ní ẹgbàá bẹ́ẹ̀.